Abass di olórí àwọn aṣojú-ṣòfin àpapọ̀. Tajudeen Abass, ọ̀nàrẹ́bù tó ń ṣojú àwọn èèyàn agbègbè Zaria nípínlẹ̀ Kaduna ló gbégbá orókè nínú ètò ìdìbò láti yan olórí Ileegbimọ aṣojú-ṣòfin ìyẹn Ileegbimọ aṣòfin kejì l'Àbújá. Ṣíbáṣíbá lẹ́sẹ̀ gbogbo àwọn aṣojú-ṣòfin tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dìbò yàn pé sílé ìgbìmọ̀ wọn ọ̀hún láàárọ̀ ọjọ́ Ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 13 oṣù kẹfà ọdún 2023 yìí. Aṣòfin kan ṣoṣo ìyẹn ọ̀nàrẹ́bù Fẹ́mi Gbàjàbíàmílà nìkan ni kò sí láàrin àwọn aṣòfin 360 tilé ìgbìmọ̀ náà láti yan àwọn adarí tí yóò máa tukọ̀ ìṣàkóso wọn. Àwọn mẹ́ta ni wọ́n díje fún ipò olórí ilé ọ̀hún, bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ àwọn aṣojú-ṣòfin náà ni wọ́n ti ń gbé ipò yẹnu ara wọn pé Abass làwọn máa tì lẹ́yìn. Nígbà tí ètò ìdìbò máa fi parí, Abass ní ìbò rẹ̀ kún jù, gbọgbọgbọ tọ́wọ́ ń yọjú orí ló sì fi tayọ àwọn olùdíje méjì yòókù pẹ̀lú ìbò 357 353 ìbò, nígbà tí olùdíje kejì Ahmed Wase ní ìbò méjì péré. Ẹnì kẹta Sani Jaji kò sì ní ju ẹyọ ìbò 4 lọ. Níṣe láriwo ìdùnnú sọ nígbà tí wọ́n sì ń ka ìbò náà lọ́wọ́, tó sì ti fojú hàn pé Abass ni yóò wọlé látàrí bó ṣe tayọ ojú àmì ìbò tí ẹni tí yóò jẹ́ olórí ilé náà gbọ́dọ̀ ní. Níṣe ló palẹ̀mọ́ ìbò náà pátápátá. Bákan náà ni wọ́n tún yan aṣòfin Ben Kalu gẹ́gẹ́ bí igbákejì olórí àwọn aṣojú-ṣòfin ọ̀hún. Ẹ ó rántí pé Aláròyé ti mú ìròyìn wá fún yín ṣáájú nípa bí wọ́n ṣe yan Godswill Akpabio nílé ìgbìmọ̀ aṣòfin àgbà láàárọ̀ ọjọ́ Ìṣẹ́gun túsídẹ̀ẹ́ yìí kan náà nígbà tó fẹ̀yìn Abdulazeez Yari janlẹ̀. Ní báyìí Akpabio àti Abass ni yóò jọ tukọ̀ ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ ẹlẹ́ẹ̀kẹwàá irú rẹ̀ tó bẹ̀rẹ̀ yìí lásìkò ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí ààrẹ ilẹ̀ wa. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.